àwọn àáfàá Ìlọrin làwọn ò fẹ́ ìrù ẹkùn tí Sunday Igboho dá sílẹ̀ ní Kwara ní ààrẹ Ìgbòmínà bá fèsì pé ọ̀rọ̀ òun ò mọ̀gbọ́n lọ́wọ́. ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà Ọlátúnjí Dìísù ti sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ìdí tí ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ fi lọ díẹ̀. kì í ṣe bàálù táwọn ẹ̀ṣọ́ elétò ààbò máa ń lò ní gómìnà Mákindé kówó rà o. bàálù náà kò lè nípa gidi kan lórí ètò ààbò lọ́yọ̀ọ́. onímọ̀ nípa ètò ààbò kan ọ̀gbẹ́ni Adéyí ló sọ̀rọ̀ náà sí gbòòrò ayé pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń sún mọ́. olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC sẹ́nẹ́tọ̀ Sarafadeen Ali kéde àwọn ìgbìmọ̀ ìpolongo ìbò rẹ̀. aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ti ṣètò ìrónilágbára 50,000 fún àwọn oníṣòwò kéékèèké tó tó 1,000 kan ní Ilé Ifẹ̀. lórí ẹ̀sùn ṣíṣe owó ìlú kúmọkùmọ tí àjọ EFCC fi kan Bello Bódejọ, ilé-ẹjọ́ ṣàdínkù owó ìtúsílẹ̀ bẹ́ẹ̀lì rẹ̀ láti bílíọ̀nù 2 sí bílíọ̀nù 1 náírà. Peter Obi pàdé pọ̀ pẹ̀lú olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ láti jíròrò papọ̀ bí ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́. Àtíkù Abubakar ti ké sí ààrẹ Tinubu láti gbájúmọ́ ìṣòro tí ń fín ìjọba rẹ̀ àti àwọn ọmọ Nàìjíríà lápè dípò èyí tó fi ń tẹnu bọlẹ̀ lórí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò. Ìbẹ̀rù kò sí o, Adeleke ní aráàlú kò ní gbà káwọn kan máa dúnkokò mọ́ àwọn èèyàn lọ́sùn fún bí ọlọ́pàá ṣe náwó gan akọ̀wé ìjọba rẹ̀. Gẹ́gẹ́ ti jáde sọ̀rọ̀ o lórí fọ́nrán fídíò ìgbéyàwó tó fa àríyànjiyàn lórí ayélujára. Ó ní eré lásán ni, ó sì ṣàlàyé ìyàtọ̀ tó wà nínú ọ̀rọ̀ rẹ̀ àti ojú tí àwọn èèyàn fi ń wò ó. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú Ayé Tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn àáfàá Ìlọrin làwọn ò fẹ́ ìrù ẹkùn tí Sunday Igboho dá sílẹ̀ ní Kwara ní ààrẹ Ìgbòmínà bá fèsì pé ọ̀rọ̀ òun ò mọ̀gbọ́n lọ́wọ́. Àwọn àáfàá Ìlọrin ti pariwo síta pé àwọn ò fẹ́ olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho ní ìpínlẹ̀ Kwara. Èyí kò sẹ̀yìn fọ́nrán kan tó ń jà rìnrìn lórí ayélujára níbi tí agbẹjọ́rò kan Umar Imam ti là mọ́lẹ̀ pé àwọn kò fẹ́ Sunday Igboho àti ẹgbẹ́ ìrù ẹkùn rẹ̀ ní ìpínlẹ̀ náà. Tí ẹ ò bá gbàgbé, ní ọ̀sẹ̀ tó kọjá ní olóyè Sunday Igboho àti àwọn ẹmẹ̀wà rẹ̀ lọ sí ìlú Ganmọ ní ìpínlẹ̀ Kwara láti ṣàfilọ́lẹ̀ ẹgbẹ́ ìrù ẹkùn lọ́nà àti kojú àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń yọ ìpínlẹ̀ náà lẹ́nu. BBC News Yorùbá bá agbẹjọ́rò Umar Imam sọ̀rọ̀ lórí aago. Ó sì ṣàlàyé àwọn ìdí tó fi sọ pé àwọn kò fẹ́ Sunday Igboho àti ẹgbẹ́ ìrù ẹkùn rẹ̀. Umar Imam tó ní òun gbẹnu sọ fún ẹgbẹ́ kan tó ń dáàbò bo àṣà àti ìṣe Ìlọrin sọ pé Sunday Igboho tó dá ìrù ẹkùn kalẹ̀ jẹ́ ẹlẹ́yàmẹ̀yà. Sunday Igboho ló ń jìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Òun ló ń pè fún kí Nàìjíríà pín, kì í ṣe ohun àṣírí, nǹkan tí gbogbo wa mọ̀ ni. Ìgbà náà wọ́n ní àwọn ń kógun bọ̀ wá Ìlọrin láti wá yọ ọba Ìlọrin nípò kí wọ́n sì yan ọba aládé. Àwọn ọ̀rọ̀ yìí ò jẹ́ kí a lè fọkàn tán Sunday Igboho àti ìrù ẹkùn rẹ̀. Umar Imam ní lóòótọ́ òun kò ní àṣẹ àti sọ̀rọ̀ fún Ìlọrin, àmọ́ ní ti ẹgbẹ́ tí òun ṣojú àwọn ò fẹ́ Sunday Igboho. Ó tẹ̀síwájú pé kì í ṣe pé inú àwọn ò ní dùn tí Igboho bá lè ṣẹ́gun agbésùnmọ̀mí ní Kwara, àmọ́ ọ̀rọ̀ bí ó ṣe lọ Fúlàní mọ́ àwọn ọ̀daràn làwọn kò rojú sí. A rí bí wọ́n ṣe ń ṣe fún àwọn Fúlàní ní ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ ní Ìgàngán. Irú èyí la ò fẹ́ kó ṣẹlẹ̀ ní Kwara. Ẹni tí wọ́n bá mú fún ẹ̀sùn agbésùnmọ̀mí kí wọ́n kà á kún ọ̀daràn, kí wọ́n yé lọ wọn mọ́ ẹ̀yà Fúlàní. Gbogbo àwọn Fúlàní pọ̀ tí wọ́n ti gbé ohun ribiribi ṣe fún orílẹ̀-èdè yìí, ṣùgbọ́n a ò ní gbà kí a lọ wọn mọ́ ẹ̀yà wọn. Ṣùgbọ́n ọ̀daràn ni wọ́n fi ń pariwo Fúlàní káàkiri. Eléyìí ni a ò fẹ́, a ò sì ṣetán láti ja ìjà náà lábẹ́ òfin nítorí a kò fẹ́ rògbòdìyàn ní ìpínlẹ̀ Kwara. Ẹ̀wẹ̀, BBC Yorùbá kàn sí ààrẹ ọmọ ìbílẹ̀ Ìgbòmínà Olóyè Bísí Fákáyọ̀dé lórí aago láti mọ ìdáhùn ẹgbẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Olóyè Fákáyọ̀dé sọ pé ọ̀rọ̀ tí agbẹjọ́rò náà sọ kò mú ọgbọ́n dání, pé kò sì yẹ kí wọ́n gbọ́ irú rẹ̀ lẹ́nu ẹni tó kàwé. Fákáyọ̀dé sọ pé ẹni tó sọ pé àwọn ò fẹ́ Sunday Igboho ní Kwara jẹ́ ẹni tí kò ní ìfẹ́, nítorí ohun tó bá dé bá ojú ó dé bá ìmú. Ká ní ó ní ìfẹ́ ni
yóò mọ̀ wípé tí wọ́n bá ń pa ọmọ ìyá rẹ̀ ó yẹ kí òun náà tara. Iṣẹ́ tí wọn ò rán wọn ni wọn yóò máa jẹ. Bẹ́ẹ̀ sì ni bí Ìgbòho ṣe dé ibi tí wọ́n ti ń pààyàn tí wọ́n ti ń jíyàn gbé ló lọ tààrà. Kódà ó ṣe ṣéhù fún Emir nígbà tó ń sọ̀rọ̀. Ìgbòho wá láti dúnkokò mọ́ ẹ̀yà kankan ṣùgbọ́n ó wá láti dẹ́kun àgbésùnmọ̀mí ni. Kí Ìgbòho tó wá ṣe bí Miyetti Allah tí wọ́n jẹ́ Fúlàní àti Bòròró ti kọ́kọ́ wá láti ṣe ààbò fún wa, a ò sì bínú. Kí wá ló dé tí wọ́n fi ń pariwo nígbà tí Ìgbòho tó jẹ́ Yorùbá wá láti dẹ́kun ìwà ibi tí wọ́n ń wù ní ìlú wa. Ajá fún ìran Yorùbá ni Olóyè Sunday Ìgbòho ṣèfilọ́lẹ̀ ikọ̀ elétò ààbò náà lọ́jọ́bọ̀ ọjọ́ 17 oṣù keje ní ilé ọmọ ìbílẹ̀ Ìgbòmínà tó wà ní ìlú Ganmọ, Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Nígbà tó ń sọ̀rọ̀, Olóyè Sunday Ìgbòho sọ pé àsìkò ti tó báyìí tí àlàáfíà yóò jọba ní ẹkùn gúúsù Kwara. Olóyè Sunday Ìgbòho ṣàlàyé pé Ààrẹ Bọ́lá Tinubu ti fún òun láṣẹ láti bẹ̀rẹ̀ ikọ̀ elétò ààbò ìrú ẹkùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá. Olóyè Sunday Ìgbòho fi kún pé gbogbo ìlú táwọn agbésùnmọ̀mí ti lé àwọn èèyàn kúrò nílùú ní ẹkùn gúúsù Kwara lòun yóò dé bẹ̀rẹ̀ láti ọjọ́ náà lọ. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹnikẹ́ni tí àwọn bá bá ìbọn lọ́wọ́ rẹ̀ nínú igbó láìsí ọdẹ tàbí fìjìláńtẹ́ ọ̀daràn ni. Ó ní káwọn oníwà ọ̀daràn tètè kúrò nínú igbó ẹkùn gúúsù Kwara nítorí ìrú ẹkùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní Kwara. Ó tẹ̀síwájú pé Ààrẹ Bọ́lá Tinubu ní kí wọ́n máa gbóríyìn fún lórí àṣeyọrí ìrú ẹkùn. Ẹni yòówù tó bá ní ìfẹ́ sí iṣẹ́ ìrú ẹkùn kó forúkọ sílẹ̀, ọ̀fẹ́ ni ìgbaniwọlé. Ìgbòho wá gba àwọn ọmọ ikọ̀ ìrú ẹkùn nímọ̀ràn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró pẹ̀lú àlàyé pé kí wọ́n yàgò fún ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ààrẹ ni. Ó tún lo àkókò náà láti fi dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu àti Gómìnà Abdulrahman Abdulrazak fún ààyè tí wọ́n fi gbà á. Ẹkùn gúúsù Kwara ń kojú ìṣòro ọ̀rọ̀ ètò ààbò láti bí ọdún mélòó kan sẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ náà sì ti kó ìpayà bá ọ̀pọ̀ àwọn aráàlú débi pé ọ̀pọ̀ ló ti sá kúrò nílùú wọn tí wọ́n sì sá lọ sí ìlú mìíràn. Àwọn ìjọba ìbílẹ̀ tí ọ̀rọ̀ náà kàn jùlọ ni ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, Èkìtì, Ìsìn, Òkè-Ẹ̀rọ̀ àti ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn tí gbogbo wọn wà ní ẹkùn gúúsù Kwara. Ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà Ọlátúnjí Dìísù ti sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ìdí tí ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ fi lọ díẹ̀. Ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà Ọlátúnjí Dìísù ti ṣàlàyé pé ìdí tí àwọn ẹ̀ka ààbò fi pẹ́ díẹ̀ kí wọ́n tó dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni láti yàgò fún fífi ẹ̀mí àwọn tí wọ́n jí gbé náà sínú ewu. Dìísù sọ pé àwọn ṣe ìpinnu náà láìka àríwísí tó ń wá láti ọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà tí ọ̀pọ̀ ń sọ pé iṣẹ́ ìdóòlà náà lọ́ra tí wọ́n sì ń fi ìgbésẹ̀ àwọn ẹ̀ka ààbò Nàìjíríà wé ti àwọn orílẹ̀-èdè míì. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ jíjí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní Ọjọ́bọ̀, Dìísù sọ pé àwọn ẹ̀ka ààbò ṣe ọ̀pọ̀ ìpàdé wọn ní òru, wọ́n sì pa gbogbo ètò wọn mọ́ ní ìkọ̀kọ̀ kí iṣẹ́ ìdóòlà náà má bàa fi ẹ̀mí àwọn tí wọ́n jí gbé sínú ewu. Ẹ ó rántí pé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà ni wọ́n jí gbé ní oṣù karùn-ún ọdún 2026 nígbà tí àwọn afurasí apànìyàn ṣèkọlù sí àwọn ilé ẹ̀kọ́ méjì ní agbègbè náà tí wọ́n sì mú ọ̀pọ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti olùkọ́ lọ. Lẹ́yìn tí wọ́n lo ọjọ́ 64 ní ọwọ́ àwọn tó jí wọn gbé ní àwọn ẹ̀ka ààbò tó ṣàṣeyọrí láti gbà wọ́n là nípasẹ̀ iṣẹ́ ìfọwọ́sowọ́pọ̀. Dìísù sọ pé lẹ́yìn tí àwọn agbébọn náà kọlu àwọn ilé ẹ̀kọ́ méjì, wọ́n fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ olórí ilé ẹ̀kọ́ náà nínú ilé ẹ̀kọ́ náà gbé àwọn tí wọ́n jí gbé. Nígbà tí wọ́n dé inú igbó tí wọ́n ń lọ, wọ́n sun ọkọ̀ náà níná. Ó ní mo fẹ́ sọ ìtàn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní agbègbè Ògbómọ̀ṣọ́. Ní ọjọ́ yẹn, wọ́n lọ sí ilé ẹ̀kọ́ méjì, wọ́n sì jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ wọn gbé lọ. Wọ́n fi ọkọ̀ olórí olùkọ́ náà gbé wọn lọ. Nígbà tí wọ́n dé ẹnu igbó tí wọ́n fẹ́ wọ̀, wọ́n sun ọkọ̀ náà níná. A kò mọ ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Ọ̀gá ọlọ́pàá náà sọ pé ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ mú kí iṣẹ́ àwọn ẹ̀ka ààbò túbọ̀ nira nítorí pé agbègbè náà kò ní nẹ́tíwọ́ọ̀kì ẹ̀rọ alágbèéká tó dára, bẹ́ẹ̀ ni ibùdó ọlọ́pàá kò sún mọ́ ibẹ̀. Ó ní agbègbè náà kò sí nẹ́tíwọ́ọ̀kì rárá, ibùdó ọlọ́pàá sì jìnnà sí gan ní agbègbè náà. Ọ̀nà kan ṣoṣo ló wọ àwọn abúlé méjèèjì tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ti ṣẹlẹ̀. Dìísù sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, àwọn ọlọ́pàá, àwọn ọmọ ogun àti àwọn olùṣọ́ àdúgbò bẹ̀rẹ̀ ìlépa àwọn ajínigbé náà. Ó tún sọ pé ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ ààbò pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí wọ́n ń lépa àwọn
ọ̀daràn náà. Ó ní àwọn ọlọ́pàá dé, àwọn ọmọ ogun dé, àwọn olùṣọ́ àdúgbò náà sì dé. Bí a ṣe ń lé wọn, wọ́n yin ìbọn, ọ̀kan lára wa sì kú. Kò sí ẹni tó sọ̀rọ̀ nípa èyí, kò sí ẹni tó rí gbogbo ìsapá tá a ṣe. Dísù tún sọ pé àwọn ẹ̀ka ààbò lo ọkọ̀ òfurufú ológun pẹ̀lú ọkọ̀ òfurufú ọlọ́pàá Nàìjíríà àti ti ọmọ ogun ojú òfurufú Nàìjíríà láti máa wá àwọn tí wọ́n jí gbé náà lọ́sàn-án àti ní òru. Ó sọ pé látìgbà náà ni ọkọ̀ òfurufú ọmọ ogun ojú òfurufú Nàìjíríà àti ti ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí lọ́sàn-án àti lóru. Ọ̀gá àgbà ọlọ́pàá náà ṣàlàyé pé ìdí sí àwọn ẹ̀ka ààbò kò fi máa ń fún àwọn aráàlú ní ìròyìn ní gbogbo ìgbà nípa bí iṣẹ́ náà ṣe ń lọ ni pé wọ́n fẹ́ dáàbò bo ẹ̀mí àwọn tí wọ́n jí gbé náà. Ó ní ọ̀pọ̀ ènìyàn ń ṣàríwísí sí wa láti ọ̀tún àti òsì, ṣùgbọ́n a ò lè máa sọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ fún gbogbo ènìyàn nítorí a kò fẹ́ fi ẹ̀mí àwọn ọmọ náà sínú ewu. Ó ní nǹkan tí wọ́n máa ń pè ní collateral damage. Ọ̀pọ̀ ènìyàn fẹ́ ká ṣe ìpinnu ní kíákíá, wọ́n sì ń fi wá wé àwọn orílẹ̀-èdè míì. Ó fi kún pé àwọn olórí ẹ̀ka ààbò ní láti ṣe àwọn ìpinnu tó nira nígbà tí wọ́n ń dojúkọ àríwísí àwọn aráàlú àti bí wọ́n ṣe lè dáàbò bo ẹ̀mí àwọn tí wọ́n jí gbé náà. Dísù sọ pé lọ́pọ̀ ìrọ̀lẹ́ ni a máa ń ṣe ìpàdé títí di òru ká lè mọ ìpinnu tó dára jùlọ láti ṣe. Ó sọ pé kódà láàrin àwọn ọmọ ẹgbẹ́ ààbò láàrin wọn, àwọn ò sọ gbogbo àlàyé iṣẹ́ náà fún gbogbo ènìyàn kí ìkọ̀kọ̀ ètò náà lè ní ààbò. Ó ní ọ̀pọ̀ ohun tí a ṣe ni a kò sọ fún ọ̀pọ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa nítorí a fẹ́ pa gbogbo ètò náà mọ́ ní ìkọ̀kọ̀. Ọ̀pọ̀ ayẹyẹ àti ìpàdé ni a kò lè lọ, ọ̀pọ̀ nǹkan sì ṣẹlẹ̀ tí a kò lè sọ nígbà náà. Dísù sọ pé lẹ́yìn ọ̀sẹ̀ púpọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ láàrin gbogbo àwọn ẹ̀ka ààbò, wọ́n ṣàṣeyọrí níkẹyìn láti gba gbogbo àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀. Kì í ṣe bàálù táwọn ẹ̀ṣọ́ elétò ààbò máa ń lò ní gómìnà Mákindé kówó rà o. Bàálù náà kò lè nípa gidi kan lórí ètò ààbò lọ́yọ̀ọ́. Onímọ̀ nípa ètò ààbò kan, Ọ̀gbẹ́ni Adéyí, ló sọ̀rọ̀ náà sí gbòòrò ayé. Onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò kan, Akin Adéyí, ti sọ pé kì í ṣe bàálù méjì tí gómìnà Ṣèyí Mákindé rà nípìnlẹ̀ Ọ̀yọ́ ló kàn lórí ọ̀rọ̀ ètò ààbò nípìnlẹ̀ náà. Ọ̀gbẹ́ni Adéyí, tó ti ṣiṣẹ́ rí pẹ̀lú àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lásìkò tó ń bá ìkànnì BBC Yorùbá sọ̀rọ̀, ó ní àwọn bàálù tí Mákindé fi owó ìlú rà kò lè ní ipa gidi lórí ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ torí kì í ṣe irú ìbàálù tó lè wúlò fún ìgbógun ti àwọn ọ̀daràn ni. Adéyí ní kò sí nǹkan tí àwọn bàálù tí ìjọba ṣẹ̀ṣẹ̀ rà yìí fẹ́ ṣe ju kí ó yàwòrán àwọn ọ̀daràn láti ojú òfurufú láti mọ ibi tí wọ́n wà lọ. Ó ní iṣẹ́ tí ẹ̀rọ drone táwọn ẹ̀ṣọ́ aláàbò máa ń lò lè ṣe àwọn nǹkan yìí láì nílò bàálù. Onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò náà sọ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ kò nílò irú bàálù yìí torí kì í ṣe ìpínlẹ̀ tí omi ti pọ̀ bíi Bayelsa tàbí ìpínlẹ̀ Rivers. Ó ní ńṣe ló yẹ kí Mákindé jókòó pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò ààbò kí ó lè mọ irú bàálù tó yẹ kó rà. Gẹ́gẹ́ bí ó ti wí, fún àpẹẹrẹ, ìpínlẹ̀ Ọ̀ṣun ra irú hẹlikópítà yìí, àmọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn hẹlikópítà táwọn agbaṣẹ́ṣe máa ń gbé lọ síbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni wọ́n padà lọ rà, kì í ṣe hẹlikópítà táwọn ẹ̀ṣọ́ elétò ààbò lè lò. Gíláàsì ló máa ń pọ̀ jù lára irúfẹ́ àwọn bàálù yìí pẹ̀lú oríṣiríṣi nǹkan èlò ló máa ń wà lára rẹ̀. Nígbà tó yá ni wọ́n bẹ̀rẹ̀ sí fi hẹlikópítà Ọ̀ṣun ọ̀hún ná Èkó sí Ghana. Wọn ò tiẹ̀ padà rí mọ́ nígbà tó yá, ẹnìkan ò gbúrò ibi tí ó bàjẹ́ sí. Ó ní gbogbo ọgbọ́n ká fi ẹran sẹ́nu ká wá tì ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí. Bàálù tí wọ́n rà ní Ọ̀yọ́ náà yóò padà di taxi bíi ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi ń ná Èkó sí Ghana náà ni. Ó ní ńṣe ló yẹ káwọn gómìnà wa máa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ààbò tí wọ́n bá ti wọlé ìbò gómìnà tán. Kò sí ipa gidi kankan tí bàálù yìí lè ní torí irú àwọn bàálù táwọn agbaṣẹ́ṣe máa ń gbé lọ sí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni. Onímọ̀ nípa ètò ààbò náà, Adéyí, sọ pé kò bá dára kí Mákindé ra àwọn ẹ̀rọ drone kámẹ́rà táwọn ẹ̀ṣọ́ elétò ààbò máa ń lò lọ ju bàálù tó rà lọ. Ṣe láìpẹ́ ní ọkọ̀ òfurufú méjì náà tí gómìnà Mákindé ti ṣe ìlérí fáráàlú lórí ètò ààbò balẹ̀ sí pápákọ̀ òfurufú Ládòkè Akíntọ́lá tó wà nílùú Ìbàdàn. Ṣáájú ni awuyewuye ti kọ́kọ́ ń wáyé lórí ọ̀rọ̀ bàálù náà lẹ́yìn tí Mákindé ní ọ̀pọ̀lọpọ̀ owó dọ́là ní ìjọba ra bàálù ọ̀hún àmọ́ tí aráàlú kò rí. Ọ̀rọ̀ ibi tí bàálù náà wà
túbọ̀ fẹ̀ lójú sí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní Yawọta àti Yahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́. Àwọn aráàlú kan sọ lásìkò náà pé tó bá jẹ́ pé ìjọba ti gbé bàálù náà wá ni yóò rọrùn láti tètè ṣàwárí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn agbésùnmọ̀mí jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire. Bẹ́ẹ̀ làwọn míì sọ pé irọ́ ni Mákindé ń pa àti pé ó ti kó owó bàálù ọ̀hún sápò ara rẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀ àríwísí awuyewuye náà ni gómìnà Mákindé ṣèlérí pé àwọn bàálù ọ̀hún yóò balẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó tó di òpin oṣù keje ọdún 2026 yìí, tí yóò sì rí bẹ́ẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 28 oṣù keje yìí. Nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ̀tun Oyèládé fi léde, ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn bàálù ọ̀hún ti dé sílùú Ìbàdàn. Oyèládé ní pẹ̀lú bí bàálù náà ṣe balẹ̀ sílùú Ìbàdàn, ó ń fi hàn pé Ṣèyí Mákindé ti mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ lórí ọ̀rọ̀ àwọn bàálù náà. Ó ní ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2026 yìí ní ìjọba Ọ̀yọ́ ra bàálù náà lọ́nà àti mú kí ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe déédéé. Gẹ́gẹ́ bó ṣe sọ, ọgbà iléeṣẹ́ ọmọ ogun Nigerian Air Force tó wà nílùú Èkó làwọn bàálù náà wà, níbi tí wọ́n ti ń tò wọ́n pọ̀ kó tó gbéra lọ sí ìlú Ìbàdàn. Ọmọọba Oyèládé parí ọ̀rọ̀ rẹ̀ pé bàálù ọ̀hún yóò wúlò láti ṣe ìrànlọ́wọ́ ètò ààbò fún àwọn ikọ̀ elétò ààbò tó fi mọ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn àtàwọn iléeṣẹ́ ètò ààbò míì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń súnmọ́, olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC Sẹ́nẹ́tọ̀ Sarafadeen Ali kéde àwọn ìgbìmọ̀ ìpolongo ìbò rẹ̀. Olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Sẹ́nẹ́tọ̀ Sarafadeen Ali ti fọwọ́ sí yíyan àwọn ènìyàn pàtàkì sí oríṣiríṣi ipò nínú ẹgbẹ́ ìpolongo rẹ̀ gẹ́gẹ́ bí ara ìmúrasílẹ̀ fún ìdìbò gómìnà ọdún 2027. Àwọn ìgbésẹ̀ tuntun yìí ló tẹ̀lé yíyan Chief Yẹmi Adéríbigbé gẹ́gẹ́ bí olùdarí gbogbogbò ẹgbẹ́ ìpolongo ìbò náà. Ìgbésẹ̀ yìí fi hàn pé olùdíje náà fẹ́ kí ìpolongo ìbò rẹ̀ jẹ́ ti gbogbo ènìyàn tí yóò sì dojúkọ àbájáde rere. Sẹ́nẹ́tọ̀ Ali tó ń ṣojú agbègbè gúúsù Ọ̀yọ́ ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ sọ èyí nínú àkọsílẹ̀ kan tí wọ́n fi síta ní Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ọjọ́bọ̀. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ náà sì sọ, Ọ̀nàrẹ́bù Ṣọlá Ògúnbọ̀dé ní a yàn sí ipò igbákejì olùdarí gbogbogbò láti ṣe ìrànlọ́wọ́ fún olùdarí gbogbogbò nínú ètò ìṣàkóso gbogbo iṣẹ́ ìpolongo ìbò káàkiri ìpínlẹ̀ náà. Bákan náà, wọ́n yan Barrister Lọ́wọ́ Òbísẹ̀san gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ olùdarí gbogbogbò fún gúúsù Ọ̀yọ́, retired Honourable Asimiyu Alarape fún àárín gbùngbùn Ọ̀yọ́ àti Honourable Razak Raji fún àríwá Ọ̀yọ́. Àkọsílẹ̀ náà ṣàlàyé pé àwọn ìgbésẹ̀ yìí yóò mú kí ìkópa àwọn ènìyàn ní ìpele ìpìlẹ̀ pọ̀ sí, kí ìṣọ̀kan iṣẹ́ láàrin gbogbo agbègbè ẹkùn mẹ́tẹ̀ẹ̀ta túbọ̀ lágbára, kí ìpolongo ìbò náà sì lè múra sílẹ̀ dáadáa fún ìdìbò gómìnà ọdún 2027. Sẹ́nẹ́tọ̀ Ali sọ pé òun ní ìgbọ́kànlé pé àwọn tí wọ́n yàn yóò fi ìrírí wọn nínú òṣèlú, agbára ìdarí àti ìfaradà wọn ṣe iṣẹ́ láti mú kí ẹgbẹ́ APC jáwé olúborí nínú ìdìbò tó ń bọ̀ náà. Ó tún sọ pé mo fẹ́ fi dá gbogbo ọmọ ẹgbẹ́ wa lójú pé ìpolongo ìbò yìí yóò jẹ́ ti gbogbo wa. A kò ní fi ẹnikẹ́ni sílẹ̀. Gbogbo wọ́ọ̀dù, gbogbo ìjọba ìbílẹ̀ àti gbogbo ẹgbẹ́ tó wà nínú APC ní ipa pàtàkì láti kó nínú iṣẹ́ yìí. Gbogbo wa jẹ́ ọmọ ìdílé APC kan ṣoṣo. Iṣẹ́ tó wà níwájú wa pọ̀ gan, ṣùgbọ́n pẹ̀lú ìṣọ̀kan àti ìfọkànsìn kan náà, a ó ṣe àṣeyọrí papọ̀. Nípa Honourable Razak Raji, àkọsílẹ̀ náà sọ pé olóṣèlú tó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn ní ìpele ìpìlẹ̀. Ó sì jẹ́ ọ̀kan lára àwọn aṣáájú APC. Ó jẹ́ ọmọ ìlú Ìgbẹ́sì ní ìjọba ìbílẹ̀ Ọlọ́run Ṣògo ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní ti retired Honourable Asimiyu Alarape, ó kẹ́kọ̀ọ́ ní ẹ̀ka metallurgical engineering. Ó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin ọdún 1999 sí 2003. Ó sì tún jẹ́ adarí ọmọ ilé tó kéré jùlọ láàrin ọdún 2019 sí 2023. Ó tún ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì ní àkókò ìṣàkóso gómìnà tẹ́lẹ̀ rí olóògbé Adébáyọ̀ Àlàó Àkàlà. Nípa ti Barrister Lọ́wọ́ Òbísẹ̀san, àkọsílẹ̀ náà sọ pé agbẹjọ́rò ni. Ó sì jẹ́ ọ̀kan lára àwọn olórí àgbà ní Ìbàdàn. Ó jẹ́ kọmíṣánná fún àyíká ní àkókò ìṣàkóso gómìnà tẹ́lẹ̀ rí olóògbé Abíọ́lá Ajímọ̀bí. Ó sì jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ agbẹjọ́rò Black and White Law Chamber. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ti ṣètò ìrónilágbára 50 ẹgbẹ̀rún fún àwọn oníṣòwò kéékèèké tó tó 1,000 kan ní Ilé Ifẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ti pín 50 mílíọ̀nù fún àwọn oníṣòwò kéékèèké tó tó 1,000 kan
lọ́jọ́rú ní Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ètò Renewed Hope Initiative. Ètò ìrónilágbára yìí tó wáyé nínú gbọ̀ngàn Kensington tó wà nínú ààfin Ọọ̀ni ní Ilé-Ifẹ̀. Wọ́n pín 50 ẹgbẹ̀rún fún oníṣòwò kọ̀ọ̀kan láti fi ṣe àtìlẹ́yìn fún wọn àti láti gbé iṣẹ́ òwò wọn ga sí i. Alhaja Kudrat Fakokunde, adarí ẹgbẹ́ àwọn obìnrin ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sojú aya ààrẹ níbi ayẹyẹ náà, rọ àwọn oníṣòwò náà pé kí wọ́n lo owó náà ní ọ̀nà tó dára kí ó lè mú ìdàgbàsókè bá iṣẹ́ òwò wọn. Olúrẹ̀mí Tinubu sọ pé ètò náà wáyé láti mú kí ipò ọrọ̀ ajé àwọn oníṣòwò náà sunwọ̀n sí i, kí ó sì tún mú ìlera àti àlàáfíà ìdílé wọn dára sí i. Nígbà tó ń sọ̀rọ̀, dókítà Sekinat Oyèbáméjì, aya olùdíje sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC, gba àwọn oníṣòwò náà níyànjú pé kí wọ́n lo owó 50 ẹgbẹ̀rún náà sí ọ̀nà tó yẹ láti mú kí iṣẹ́ òwò wọn lè gbèrú sí i. Bákan náà, ìyáàfin Kafayat Oyètọ́lá, aya mínísítà Adégbóyèga Oyètọ́lá, bẹ̀ àwọn ará Ilé-Ifẹ̀ pé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún olùdíje sípò gómìnà lẹ́gbẹ́ òṣèlú APC nínú ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ àti fún ààrẹ Bọ́lá Tinubu nínú ìdìbò ọdún 2027. Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì gbóríyìn fún aya rẹ̀ fún ìgbésẹ̀ rẹ̀ láti ró àwọn oníṣòwò kéékèèké lágbára. Ó ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí ohun tó dé ní àsìkò tó yẹ tó sì lè mú ìgbé ayé àwọn ènìyàn sunwọ̀n sí ní ọ̀pọ̀ àdúgbò. Ọba náà sọ pé ètò Renewed Hope Initiative fi hàn pé ìjọba ní ìfẹ́ láti gbé àwọn aláìní ró. Ó fi kún pé ìrónilágbára tòótọ́ gbọ́dọ̀ dojúkọ àwọn tó nílò ìrànlọ́wọ́ jùlọ. Ọọ̀ni tún sọ pé gbogbo àwọn tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí oníṣòwò kéékèèké yóò gba owó ìrànlọ́wọ́ náà. Ó sì gbà wọ́n níyànjú pé kí wọ́n lo owó náà ní ọ̀nà tó ní èrè kí iṣẹ́ òwò wọn lè túbọ̀ gbèrú sí i. Lórí ẹ̀sùn ṣíṣe owó ìlú kúmọkùmọ tí àjọ EFCC fi kan Bello Bódejọ, ilé-ẹjọ́ ṣàdínkù owó ìtúsílẹ̀ bẹ́ẹ̀lì rẹ̀ láti bílíọ̀nù 2 sí bílíọ̀nù 1 náírà. Ilé-ẹjọ́ gíga àpapọ̀ tó wà ní Àbújá ti ṣàdínkù owó ìtúsílẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n kọ́kọ́ fún ààrẹ àgbà ẹgbẹ́ Miyetti Allah Kautaore, Alhaji Bello Bódejọ, tí wọ́n tì mọ́lé kù láti bílíọ̀nù 2 náírà sí bílíọ̀nù 1 náírà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, àjọ Economic and Financial Crimes Commission EFCC fi ẹ̀sùn kan Bódejọ pé ó fọwọ́ gba owó tó tó $2.63 million. Ẹ ó rántí pé adájọ́ Inyang Ewo níwájú ẹni tí wọ́n gbé Bódejọ lọ ti fún un ní ìdásílẹ̀ ní 20 oṣù keje pẹ̀lú owó ìtúsílẹ̀ bílíọ̀nù 2 àti àwọn onídùúró 2 tó ní láti jẹ́wọ́ iye owó náà. Adájọ́ Ewo tún pàṣẹ pé ọ̀kan lára àwọn onídùúró gbọ́dọ̀ fi ẹ̀rí hàn pé òun san owó orí fún ọdún 3 sẹ́yìn tí yóò sì ń gbé ní agbègbè tí ilé ẹjọ́ náà wà. Onídùúró kejì sì gbọ́dọ̀ ní ilé tàbí ilẹ̀ tó ní iye tó tó bílíọ̀nù 2 náírà ní Àbújá. Síbẹ̀, nínú ìpinnu tí adájọ́ Salim Ibrahim, ẹni tó jókòó gẹ́gẹ́ bí adájọ́, gbé kalẹ̀ ní ọjọ́rú, ó fọwọ́ sí ìbéèrè Bódejọ láti tún díẹ̀ lára àwọn àdéhùn ìdásílẹ̀ náà ṣe. Adájọ́ Ibrahim ní owó ìtúsílẹ̀ náà kù sí bílíọ̀nù 1 náírà pẹ̀lú àwọn onídùúró 2. Ọ̀kan lára wọn gbọ́dọ̀ ní ilẹ̀ tàbí ilé tó ní iye tó tó bílíọ̀nù 1 ní ọ̀kan lára àwọn agbègbè Guzape, Asokoro tàbí Maitama ní Àbújá. Ó tún ṣàlàyé pé àwọn onídùúró náà gbọ́dọ̀ fi ẹ̀dà ìwé àṣẹ awakọ̀ wọn, nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè NIN tàbí ìwé ìrìn-àjò international passport wọn sí ilé ẹjọ́. Lẹ́yìn náà, adájọ́ pàṣẹ pé kí wọ́n dá fáìlì ẹjọ́ náà padà sí ilé ẹjọ́ Justice Ekwo kí ìgbésẹ̀ ìgbẹ́jọ́ lè tẹ̀síwájú. Wọ́n gbé Bódejọ dé ilé ẹjọ́ ní ọjọ́ 9 oṣù keje lórí ẹ̀sùn 6, ṣùgbọ́n tó sọ pé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà. Peter Obi pàdé pọ̀ pẹ̀lú olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ láti jíròrò papọ̀ bí ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́. Olùdíje sí ipò ààrẹ orílẹ̀-èdè lẹ́gbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC fún ìdìbò ọdún 2027, Peter Obi ní ọjọ́rú pàdé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní àárín àwọn ìjíròrò òṣèlú tó ń pọ̀ sí nípa ipa tí Ọbásanjọ́ lè kó ṣáájú ìdìbò gbogbogbò ọdún 2027. Àwọn àwòrán láti ibi ìpàdé náà ni Esther Umo tó jẹ́ olùyàwòrán Peter Obi fi sí orí ìkànnì Twitter. Nínú àlàyé kúkúrú tó fi sí ara àwọn àwòrán náà,
Umar kọ pé láàárọ̀ òní olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú NDC Peter Obi pàdé ààrẹ orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́. Ìpàdé Obi àti Ọbásanjọ́ náà wáyé ní ọjọ́ díẹ̀ lẹ́yìn tí Akin Ọ̀sántókun, ẹni tó jẹ́ olùdámọ̀ràn òṣèlú fún Ọbásanjọ́ tẹ́lẹ̀ rí, sọ pé Ọbásanjọ́ ní ọ̀pákùtẹ̀lẹ̀ pàtàkì tó wà lẹ́yìn ìfọkànsìn Peter Obi àti Rabiu Kwankwaso láti ṣiṣẹ́ pọ̀ fún ìdìbò ààrẹ ọdún 2027. Nígbà tó ń bá Arise Television sọ̀rọ̀, Ọ̀sántókun tako àwọn ọ̀rọ̀ kan tó sọ pé Ọbásanjọ́ ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu ní ìkọ̀kọ̀. Ó tẹnumọ́ pé dípò bẹ́ẹ̀ Ọbásanjọ́ ń kó ipa pàtàkì nínú ìṣọ̀kan àwọn olórí ẹgbẹ́ òṣèlú alátakò. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, Peter Obi fi ẹgbẹ́ alátakò tí wọ́n dá sílẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ African Democratic Congress ADC sílẹ̀ pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ nínú ìdìbò Rabiu Kwankwaso. Wọ́n sì darapọ̀ mọ́ ẹgbẹ́ Nigerian Democratic Congress NDC. Wọ́n sọ pé ìpínyà inú ẹgbẹ́ àti àwọn ẹjọ́ tó wà ní ilé ẹjọ́ ló fa ìpinnu náà. Atiku Abubakar ti ké sí ààrẹ Tinubu láti gbájúmọ́ ìṣòro tí ń fi ìjọba rẹ̀ àti àwọn ọmọ Nàìjíríà lápè dípò èyí tó fi ń tẹnu bọlẹ̀ lórí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Atiku Abubakar ti rọ ààrẹ Bọ́lá Tinubu pé kí ó dojúkọ àwọn ìṣòro tó ń dojúkọ àwọn ọmọ Nàìjíríà dípò kí ó máa fi àkókò rẹ̀ ṣòfò lórí àwọn alátakò òṣèlú ṣáájú ìdìbò gbogbogbò ọdún 2027. Nínú àkọsílẹ̀ kan tí olùrànlọ́wọ́ àgbà rẹ̀ lórí ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn Frank Suwaibu fi síta, Atiku sọ pé ìpèníjà tó tóbi jùlọ tí Tinubu ń dojúkọ kò kí ń ṣe ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tàbí ẹgbẹ́ òṣèlú alátakò míì bí kò ṣe bí ìjọba rẹ̀ ṣe ṣiṣẹ́ láàrin ọdún 3 sẹ́yìn. Ìdáhùn Atiku yìí wáyé lẹ́yìn ọ̀rọ̀ tí ààrẹ sọ nígbà tó pàdé pọ̀ pẹ̀lú àjọ àwọn bíṣọ̀bù ìjọ kátólíìkì ní Nàìjíríà ní ilé ààrẹ ní Àbújá, níbi tí Tinubu ti sọ pé òun sì múra tán láti jà takuntakun pẹ̀lú àwọn alátakò rẹ̀ nínú ìdìbò gbogbogbò tó ń bọ̀. Olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú ADC sọ pé àwọn ọ̀rọ̀ ààrẹ náà dàbí ohun tó ń yí àkíyèsí kúrò lórí àwọn ìṣòro pàtàkì tí orílẹ̀-èdè ń dojúkọ. Ó tẹnumọ́ pé ní àsìkò tí àwọn ọmọ Nàìjíríà ń jìyà nítorí ìṣòro ọrọ̀ ajé, àìsí ààbò àti àìríṣẹ́ṣe, ohun tí ìjọba gbọ́dọ̀ kọ́kọ́ fi sí iwájú ni bí ìgbé ayé àwọn aráàlú yóò ṣe dára sí i, kì í ṣe ìjà òṣèlú. Gẹ́gẹ́ bí Atiku ṣe sọ, ó yẹ kí ààrẹ ó máa ṣiṣẹ́ lórí bí a ṣe lè dín gbogbo ohun tó gbówó lórí kù, bá a ṣe lè dín ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ilé, bí a ṣe lè mú ààbò padà bọ̀ sípò, bí a ṣe lè mú iye owó Nàìjíríà dúró ṣinṣin kí ó sì tún ìgbọ́kànlé àwọn aráàlú nínú ìjọba ṣe. Ó ní ó yẹ kí ó dojúkọ bí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ti ń fi oúnjẹ àárọ̀ ṣe tọ̀sán nítorí pé oúnjẹ ti di ohun tí ọ̀pọ̀ ènìyàn kò lè rà mọ́. Ó tún yẹ kí ó dojúkọ àìsí ààbò tó ti sọ ọ̀pọ̀ oko àwọn àgbẹ̀ di ilẹ̀ ìpànìyàn, tó sì ti sọ àwọn òpópónà di ibi tí àwọn ọ̀daràn ti ń ṣe ìkọlù. Atiku tún tọ́ka sí bí àìsíṣẹ́ àti ìṣòro ọrọ̀ ajé ṣe ń pọ̀ sí. Ó sọ pé ọ̀pọ̀ àwọn aráàlú sì ń jìyà lábẹ́ àbájáde àwọn ìlànà ìjọba. Ó fi kún pé òṣèlú olómìnira dá lórí òtítọ́ àti ìṣọwọ́ṣiṣẹ́ àwọn olórí àti iṣẹ́ rere tí wọ́n ṣe. Ó sọ pé àwọn olórí máa ń gba ipò padà nípasẹ̀ iṣẹ́ tó dára àti ìṣàkóso tó múnádóko. Atiku tún sọ pé ní ọdún 2027 àwọn ọmọ Nàìjíríà kò ní lọ orí pápá ìjà bí kò ṣe ilé ìdìbò níbi tí wọn ó ti máa ṣe àyẹ̀wò iṣẹ́ àti àkọsílẹ̀ àwọn tó fẹ́ dipò ìṣàkóso mú. Ó ní àwọn ọmọ Nàìjíríà kò wá ẹni tí yóò máa jà, wọ́n ń wá adarí rere. Ìtàn kò ní rántí ẹni tó pariwo jùlọ, ṣùgbọ́n ẹni tó ṣàkóso orílẹ̀-èdè dáadáa ni yóò rántí. Ìbẹ̀rù kò sí o. Adeleke ní aráàlú kò ní gbà káwọn kan máa dúnkòokò mọ́ àwọn èèyàn lọ́sùn fún bí ọlọ́pàá ṣe náwó gan akọ̀wé ìjọba rẹ̀. Ṣáájú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́sùn, ìbẹ̀rùbojo ti gbalẹ̀ gba oko gba ọkàn àwọn èèyàn lẹ́yìn tí ọlọ́pàá ya wọ ilé akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà Teslim Ìgbàláyé tí wọ́n sì mú pẹ̀lú àwọn èèyàn rẹ̀ 5 míì. Látàrí èyí ni gómìnà Adémọ́lá Adélékè fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá wípé wọ́n yan ẹgbẹ́ òṣèlú alátakò sójú fún bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ń kan ilẹ̀kùn gbọ̀ngbọ̀n. Àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn rí owó tó tó 4,810,500 naira, káàdì ìdìbò 2, ìwé àkọsílẹ̀ ìdìbò àtàwọn nǹkan míì tó lòdì sí òfin ètò ìdìbò nílé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun náà.
àmọ́ ìgbìmọ̀ ìpolongo ìbò fún gómìnà Adeleke sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ń pa wọ́n kàn mọ̀ọ́mọ̀ fẹ́ wá ọ̀ràn sí i lọ́rùn ni, ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ní ọ̀kan lára àwọn táwọn fọwọ́ òfin mú ní ilé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ afurasí tí ọlọ́pàá ń wá tẹ́lẹ̀ Ọládélé Abíọ́dún lórí ẹ̀sùn ìwà ọ̀daràn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Abíọ́dún Ọ̀jẹ̀lábí sọ nínú àtẹ̀jáde kan tí ó fi síta pé àwọn nǹkan míì táwọn tún rí nílé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni ẹ̀rọ kọ̀ǹpútà méjì, ẹ̀rọ tí wọ́n máa fi ń ṣe ẹ̀dà ìwé kan àti ẹ̀rọ tí wọ́n máa fi ń tẹ ìwé kan nílé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn èèyàn míì tí wọ́n tún fọwọ́ òfin mú ni Àkàndé Táíwò ẹni 60 ọdún, Adéyẹmọ Lukman ẹni ọdún 55, Ọláoyè Muftau ẹni 50 ọdún àti Adérẹ̀mí Musiliu tó jẹ́ ọmọ 40 ọdún. Ọ̀jẹ̀lábí sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ṣiṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ kan tí wọ́n gbọ́ ni wọ́n fi ṣàwárí àwọn èèyàn yìí nílé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo àwọn nǹkan tí wọ́n ti rí gbà ní ilé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ni ó ti wà lọ́dọ̀ wọn báyìí fún ìwádìí síwájú sí i. Wọ́n ní owó tí àwọn rí àti ìwé orúkọ ìdìbò sọ nípa ẹ̀sùn tó lòdì sí òfin ètò ìdìbò nígbà tí ìwádìí sì ń lọ lọ́wọ́. Àwọn nǹkan tí wọ́n rí báyìí ń tọ́ka sí ẹ̀sùn fífún àwọn olùdìbò ní rìbá tàbí ìbò rírà, èyí tó tako abala òfin 121 ètò ìdìbò Nàìjíríà ọdún 2022. Gbígba àwọn ọ̀daràn tí ìjọba ń wá sílé náà lòdì sí òfin gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí. Gómìnà Adémọ́lá Adélékè ti wá fèsì sọ pé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní gbà kí ẹnikẹ́ni dúnkòokò mọ́ wọn torí kò tí ì ṣẹlẹ̀ rí nínú ìtàn. Gómìnà Adélékè ní àwọn èèyàn ìpínlẹ̀ náà ṣetán láti dáàbò bo ẹ̀tọ́ wọn bí ètò ìdìbò gómìnà ọjọ́ 15 oṣù kẹjọ tó ń bọ̀ náà ti ń kan ilẹ̀kùn. Gómìnà ní òun ní ìgboyà pé kò sí ẹni náà tó lè dúnkòokò mọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Nǹkan táwọn èèyàn bá fẹ́ ni yóò ṣẹlẹ̀. Gbogbo ìwádìí tí àwọn sì ti ṣe ló ti tọ́ka sí pé ẹgbẹ́ òṣèlú Àkọọ́dù ni yóò jáwé olúborí nínú ètò ìdìbò tó ń bọ̀. Èyí yóò ṣẹlẹ̀ torí àwọn aráàlú ti rí ipa ìjọba tó wà lóde náà. Ó ní gbogbo iṣẹ́ tí àwọn ti ṣe lẹ́ka ètò ẹ̀kọ́ tó fi dé ẹ̀ka ètò ìlera, ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ àti san owó òṣìṣẹ́ fẹ̀yìntì jẹ́ nǹkan tí gbogbo èèyàn rí sójú. Ní agbára Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn àwọn aráàlú, ìjọba àwọn yóò tẹ̀síwájú lórí àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà Adélékè ní ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀ṣun dára gan-an o. Ó wá túbọ̀ rọ àwọn aráàlú láti wà lójúfò lásìkò ètò ìdìbò tó ń bọ̀ kí wọ́n rí i pé ìbò wọn jẹ́ kíkà. Gẹ́gẹ́ ti jáde sọ̀rọ̀ lórí fọ́nrán fídíò ìgbéyàwó tó fa àríyànjiyàn lórí ayélujára. Ó ní eré lásán ni, ó sì ṣàlàyé ìyàtọ̀ tó wà nínú ọ̀rọ̀ rẹ̀ àti ojú tí àwọn èèyàn fi ń wò ó. Aláwàdà lórí ayélujára àti olùsọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin Emmanuel Obuse tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Gege ti ṣàlàyé pé ayẹyẹ ìgbéyàwó tó fa ọ̀pọ̀ àríyànjiyàn lórí ayélujára láìpẹ́ yìí kì í ṣe ìgbéyàwó òtítọ́ bí kò ṣe ìpolówó àti àdánwò láti mọ̀ bí àwọn ènìyàn yóò ṣe fèsì sí ọ̀rọ̀ náà. Láàrin òpin ọ̀sẹ̀ tó kọjá, àwọn fídíò tí ó fi hàn pé Gege àti obìnrin kan wọ aṣọ ìbílẹ̀ tí ó jọ ara wọn níbi tí ó ti dàbí pé wọ́n ṣe ayẹyẹ ìgbéyàwó tàn káàkiri orí ayélujára, èyí tí ó sì mú kí ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí rò pé ó ti ṣe ìgbéyàwó ní ìkọ̀kọ̀. Àwọn fídíò náà tún fa ọ̀pọ̀ àríwísí láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn aláwàdà lórí ayélujára mìíràn. Ọ̀pọ̀ wọn sọ pé ìgbésẹ̀ náà tako àwọn èrò àti ìmọ̀ràn tí Gege ti máa ń sọ nípa ìbáṣepọ̀ àti ìgbéyàwó. Kódà àwọn mọ̀lẹ́bí rẹ̀ béèrè ìdí tí kò fi pe àwọn síbi ayẹyẹ náà. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Stream Rewind, Gege sọ pé láti ìbẹ̀rẹ̀ ni àwọn kò ní èrò láti ṣe ìgbéyàwó tòótọ́. Ó ní a ṣètò gbogbo rẹ̀ gẹ́gẹ́ bí ìpolówó lásán, yàtọ̀ sí pé a mọ̀ọ́mọ̀ ṣe. Mo tún fẹ́ mọ bí àwọn èèyàn ṣe máa fèsì sí tí wọ́n bá rí i. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ète mìíràn tí àwọn fi ṣe èyí ni láti ṣàtúnṣe àwọn èrò tí kò tọ́ tí ọ̀pọ̀ ènìyàn ní nípa òun tí òun kọ́ nínú iléèwé tó ń pè ní Gege Wisdom and Knowledge University. Ó
ó sọ pé ọ̀pọ̀ ènìyàn ló ti lóye ohun tí òun kọ́ ní ilé ẹ̀kọ́ mi ní ọ̀nà tí kò tọ́. Ohun tí wọ́n sábà máa ń sọ ni pé Gègé ní kí ènìyàn má ṣe nífẹ̀ẹ́, ṣùgbọ́n ní báyìí Gègé fúnra rẹ̀ ló ti lọ yófẹ̀ẹ́ yìí. Gègé tẹnumọ́ pé òun ò sọrí pé kí àwọn ènìyàn má ṣe fẹ́ ara wọn, ṣùgbọ́n ó ṣàlàyé pé ohun tí òun máa ń gbé kalẹ̀ ni pé bí ènìyàn bá fẹ́ ṣe ìgbéyàwó, ó gbà pé ìgbéyàwó pẹ̀lú ọ̀pọ̀ aya dára ju ìgbéyàwó pẹ̀lú aya kan ṣoṣo lọ. Ó ní mi ò tako ìgbéyàwó, ohun tí mò ń sọ ni pé màá ṣe ìgbéyàwó, àmọ́ bí o bá fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú aya púpọ̀, nítorí pé mo gbà pé irú ìgbéyàwó bẹ́ẹ̀ máa ń dín ìbànújẹ́ ọkàn kù fún ọkùnrin. Nígbà tó ń ṣàlàyé èrò rẹ̀ síwájú, Gègé sọ pé ní ìgbà tí ọkùnrin bá ní ìyàwó púpọ̀, ó máa ṣòro fún obìnrin kan ṣoṣo láti ní ipa tó pọ̀ lórí ọkùnrin. Ó ní nítorí pé bí o bá ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn obìnrin tó yàtọ̀, yóò ṣòro fún obìnrin kan ṣoṣo láti máa darí ìgbésí ayé rẹ̀. Èyí sì ni àwọn baba ńlá wa máa ń ṣe tẹ́lẹ̀. Ó jẹ́ ọ̀kan lára àwọn ìlànà pàtàkì tí mò ń kọ́. Àlàyé Gègé yìí wà lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn fídíò ìgbéyàwó náà ti di gbajúgbajà lórí ayélujára, tí ó sì fa ọ̀pọ̀ ìjíròrò nípa bóyá ó ti yí èrò rẹ̀ padà lórí ìbáṣepọ̀ àti ìgbéyàwó, èyí tí ó di ipa pàtàkì nínú ohun tí wọ́n fi mọ̀ ọ́n lórí ayélujára.